mo rántí pé ní ọdún kan ní Ìkòròdú náà ni so is it not Major General ní sójà náà bá pè mí pé ọmọ àwọn fẹ́ ṣe wedding wípé àwọn dẹ̀ fẹ́ lò mí fún MC wọ́n ti ní ó yá go and continue ọjọ́ máa ń go collect ọkàn mi kọ́kọ́ balẹ̀ lórí tabẹ̀ yẹn náà so mo sáré pé sójà ni ìyẹn ò tún wá ṣe ìbá pé na me dey call you mo bá sá bẹ̀rẹ̀ mo sá tiẹ̀ ti gba mic pọ́n ti fún mi lórí ọ̀fẹ́ mo bá sá gba mic ìgbà tí mo gba mic á sá ń bá program lọ bí mo ṣe ní kán bá mi pé bàbá ìyàwó wá nìyẹn so ìgbà tí wọ́n sá wà mo bá ní kán jókòó wọ́n jókòó mo ní kán dìde wọ́n dìde mo tún ní kán jókòó wọ́n jókòó mo ní kán dìde wọ́n á sọ fún gbogbo àwọn sójà tó kù pé sótàn yín na your guy dey use microphone dey control gbogbo wọn bá bú sẹ́yìn àdúpẹ́ o wọ́n gbé o apá wọ́n ní kí n pe celebrity ni o. Tuale ògo bàbá òkèlè Tuale ọ̀gá mi. Wọ́n ti pe celebrity. Ẹ ká sọ Mr. Apá. Ẹ ká sọ sà. Jeff ló ń sọ̀rọ̀. Owó lẹ́wà. Àwọn aráalé ń gbọ́ ohùn yín ẹ kí àwọn aráalé. Yọ̀dà fẹ́ yàrá lé o ẹ̀ ní ṣubú o. Àmì wọ́n ń gbọ́. Ẹ ṣe ẹkún fẹ́ o. Àmì wọ́n ń gbọ́. So my incredible people, ẹ káàbọ̀ sí orí ètò another very fantastic edition of Unscripted with Jeff Obolewa. This edition is going to be very very funny because àlejò mi is an actor, one of the funniest actors we have in the game. To me, he is about the funniest comedian in our industry. To me, everybody ló máa ní top 10 títí ẹ̀. So join me as I welcome the most incredible Okele in the building. Ó pọ̀. Jeff. Ọ̀rẹ́ mi. Àkùjọ mẹ́ta. Ọ̀gá òjò ti pagúbọ̀ ọjọ́ ti pẹ́ o. Ọjọ́ ti pẹ́. Àti gbogbo ẹ̀yin ará lé orúkọ mi ní Babátúndé Usman. Tí gbogbo èèyàn mọ̀ sí Òkèlè gẹ́gẹ́ bí olóòtú wa ṣe wí. Ó ní agbára. Lórí ètò àwọn èèyàn máa ń sọ pé even tẹ́ bá gbà wọn ọ̀rẹ́ yín wá ẹ lẹ máa lò fún wọn so ẹ la máa lò ní orí ètò lénìí. Bẹ́ẹ̀ni. So ibo la ti bí yín ibo lẹ ti bẹ̀rẹ̀ school wo lẹ lọ ibo lẹ ta lọ ga yín nínú industry. Ká kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìlú tí wọ́n ti bí mi. A bí mi ní ìlú ọmọ Kwara State ni mí. So pàápàá jùlọ ká sọ pé Ìlọrin ọmọ Kwara State ni mí ní ìlú Ìlọrin. So ìyẹn fún ti ìlú tí mo ti wá but ibi tá ti bẹ̀rẹ̀ but Èkó ni mo ti bẹ̀rẹ̀ kò ń ṣe pé mo ti bẹ̀rẹ̀ láti Ìlọrin kí tó wá sí Èkó. Èkó ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà so from one way or the other iṣẹ́ ọwọ́ náà ló gbé mi through iṣẹ́ ọwọ́ because iṣẹ́ Radionic ni mo kọ́ so through Radionic ni mo ti pàdé ẹni tí mo join ní tíátà ní ọ̀dọ̀ ẹ̀ so àṣà ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ ojúlé sójúlé bí ká lọ ságbo ká lọ jó bí ká ṣe jester so mo tún kúrò lọ́dọ̀ ẹ̀ mo tún lọ join àwọn kánkọ́ọ̀sì kan wọ́n máa ń pa àwọn ẹni triple A torí pé ọ̀gá mẹ́ta ló wà ń bẹ̀ náà sì ń pè wọ́n ní triple A so from there lásà tún rìn so one way or the other mo ṣe tún ṣe alábàápàdé Muideen Lala tí gbogbo èèyàn mọ̀ sí Lala léni so mo fẹ́ lè ní so a ti ń ṣe tíátà tẹ́lẹ̀ o a ti ń ṣe tíátà tẹ́lẹ̀ o but even though a ti ń lọ sáwọn location but àìtí kó tó wá di pé mo wá sálábàápàdé Lala so bó ṣe jẹ́ nìyẹn lórí àpàbẹ̀ yẹn. As a matter of fact èmi máa ń fi pé to a lot of people like us a máa ń fi pé Lala gangan lọ̀gá yín torí ìgbà táwa máa mọ̀ yín a rí pé ìgbà tẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ṣeré pẹ̀lú Lala ìgbéga wà nínú. Bẹ́ẹ̀ni ẹ mọ̀ pé ó máa ń ní ìpìlẹ̀ bó ṣe máa ń lọ mí dispute pé Lala ò kí ń ṣọ̀gá mi because ẹni téèyàn bá bálábà wọ́n ní àràbà ní bàbá ẹni abálábà ní bàbá so but mo ti wà láwọn gúrùpù bíi méjì kan so kó tó di pé mo dé ọ̀dọ̀ Lala so bó ṣe jẹ́ nìyẹn but ọ̀gá mi náà ni Lala ọ̀gá mi ni. Torí normally ẹ ṣe àwọn films kan pẹ̀lú Lala then ẹ ṣe àwọn films púpọ̀ pẹ̀lú Òkúnnù tó fi di pé láwọn time kan àwọn èèyàn máa ń feel pé bóyá chemistry because a mọ̀ pé chemistry ẹ̀yin àtòkúnnù yẹn ó click gan ní time tí ẹjọ́ máa ń ṣiṣẹ́ papọ̀ nígbà yẹn kí ni working relationship tó wà láàrin yín.
Relationship tó wà láàrin wa ọwọ́ àwọn producer nìyẹn wà because àwọn tí wọ́n rí combination wa ni wọ́n ń pè wá papọ̀ ọdún náà mo ti produce film tí mo pe Òkúnnù náà ti produce film tí wọ́n pè mí bọ̀ mo fẹ́ kò sí ẹni actor tí kò fẹ́ sí good relationship láàrin wa so kò ń ṣe Òkúnnù nìkan so tá bá tó wọ́n tó Òkúnnù wá wò pé eléyìí tèmi àti Sunny jọ wà eléyìí tèmi àti Kamilu Compose jọ ṣe wà eléyìí tèmi àtàpá jọ ṣe wà eléyìí tèmi àti Àjàǹbàdàn Àtòríbẹ́wù so ọ̀pọ̀lọpọ̀ comedian even though kó má jẹ́ comedian tán jẹ́ àwọn actor láti jọ so angle tẹ́yìn kan fi ó kàn lè jẹ́ pé bóyá ẹ̀ka owó pé bóyá èmi àti Òkúnnù náà so ọ̀pọ̀lọpọ̀ actor ni àwọn producer dẹ̀ ni wọ́n ń cast wa papọ̀ so bó ṣe jẹ́ nìyẹn. Now nínú industry wa okay. There are levels to this game. Okay. Talent máa ń jura wọn lọ. Tí ẹ bá wà lórí set, ẹ máa wà very spontaneous. Kan tó jù báyìí, ẹ ti dá padà. Then ẹ tún máa ń lọ sáwọn levels kan tí a lot of comedians ò kí ń lọ. Ẹ máa ń wà trendy. Gbogbo àwọn trending song, trending vibe, trending àjàsà. Ẹ máa ń lo gan nínú ibo lẹ ti ń derive inspiration tẹ máa fi ń blend the trends pẹ̀lú comedy yín. Gẹ́gẹ́ bí mo sọ láti bẹ̀rẹ̀ pé àfi jester bẹ̀rẹ̀ and mo wá notice nǹkan kan pé àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀gá wa tí a bá lẹ́nu comedy ṣé mo pé àwọn kan wà tó jẹ́ pé tó bá ṣe comedy kọ́ńkì Yorùbá ìlú òkè náà máa ń sọ so tó jẹ́ pé wọ́n á sọ adẹ̀fọ́ ní téèyàn máa rẹ́rìn pé irú Yorùbá ò tún lélẹ̀ nǹkan kan so mo kàn jókòó nígbà tí wọ́n discover wa náà pé as a comedian wọ́n á rò pé ayé tí ń da ayé civilization ti wà and kò ń ṣe àwọn àgbàlagbà tán gbọ́ Yorùbá nìkan náà ń wo eré wa a ní àwọn fans tó jẹ́ pé football fans ni wọ́n tí wọ́n mọ̀ nípa bọ́ aláwọn fans tó jẹ́ pé music lover ni wọ́n tí wọ́n mọ̀ pa both Fuji juju hip hop so kò bá jẹ́ reggae kò bá so èèyàn wá láti jókòó wípé okay àwọn tó bá jẹ́ fans mi àbáwọn tó ń jẹ́ fans inú fíìmù tí wọ́n jẹ́ footballer tó ń jẹ́ fans of football so ó máa ní àwọn kankan tó máa mú wá láti inú football tó jẹ́ pé tó bá mú wá tó bá fi hàn wọ́n so wọ́n á understand ẹ̀ ju bí mo ti fẹ́ explain lọ. Okay. Nínú ṣé mo pé drama wà nù football àwọn èèyàn mọ̀. Bíi ti báwo. Okay nsìn bóyá striker méjì ló máa ń wà nù team. Okay. Bóyá striker tó wá jẹ́ first number one striker. Okay. Bóyá wọ́n wá gbé jòkó. Okay. Tí second striker tán wá lò tó bá rí chance tó bá miss ẹ̀. Okay. Kámẹ́rà máa lọ sí ojú àwọn fans. A wá lọ sójú striker tán gbé jòkó. A wá lọ sí ojú eléyìí tó lù sí. Bọ̀ so wọ́n fi hàn yín pé ẹni tó yẹ kí wọ́n lóore o wọ́n gbé jòkó ká lóhùn ni so kẹ́ bá mọ̀ pé drama wà ń bẹ̀. So àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn so aláti mú àwọn fans tán tún jẹ́ oní hip hop a máa wò ó pé orin báyìí nǹkan so a máa tún mú àwọn fans tó jẹ́ oní Fuji a sáà máa dá gbogbo ẹ̀pọ̀ because nínú orin táwọn náà kọ àmú láìsí náà so tá a bá rí láìsí mú lọ́dọ̀ àwọn footballer à ń rí technical mú lọ́dọ̀ wọn or personal life téèyàn lè fi ṣàpèjúwe nǹkan ẹwọ́n nǹkan tó ṣẹlẹ̀ recently ṣe ẹ̀kọ́ nínú ayé náà ló fi kọ́ wa nínú football nsìn ẹ bá wo kí lórúkọ ọmọ France tó gba Dembele látijọ́ tó ti ń gbábọ̀ mi rò pé wà ní nomination rí láyé kò sí ní nomination rí first time tó dẹ̀ máa wà nù ẹ̀ ó dẹ̀ gbà so Mbappe tó ti ń gbá tó ti wà nù 1 to 2 1 to 3 tó dẹ̀ jẹ́ pé so kò tí ì ní Ọlọ́run ò tí ì fún ní opportunity yẹn sẹ́rí pé ẹ̀kọ́ ayé kan nìyẹn lọ́tọ̀ ẹ̀kọ́ ńlá ni so bó ṣe rí nìyẹn so a máa jòkó láti gbá research pé okay kí la tún lè fún àwọn èèyàn wa kí la 5 wo la lè tún 5 sí wo la lè tún filẹ̀ táwọn so eléyìí tí wọ́n lè lò lórí TikTok eléyìí tán lè lò lórí so research náà la máa gbá pé okay tá bá jẹ́ fún àwọn eléyìí tó jágbàlagbà àmọ́ bẹ́ẹ̀ náà ni tó bá tún jẹ́ tẹlẹ́sì náà ni a gbọ́dọ̀ mú gbọ́ so a gbọ́dọ̀ mú gbogbo ẹ̀ wọnú ara wọn káwọn èèyàn wá lè understand wa. Now gẹ́gẹ́ bí iṣẹ́ yín adẹ́rìn-pòṣónú comedian okay then ẹ mọ̀ pé a ti ní content creation industry nísìn tó jẹ́ pé àwọn ní skit okay so a máa ń rí ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn oní skit torí pé gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ ń ṣe
kí ni ẹ lè sọ nípa torí àti rí yín tẹ́ ti bá àwọn skit makers ṣe oríṣiríṣi kí ni ìbáṣepọ̀ yín pẹ̀lú àwọn skit makers ẹ mọ̀ pé skit makers comedy náà làwọn náà ṣe wọ́n dẹ̀rìn pa wá ni ẹ̀yin tẹ́ jẹ́ comedian tẹ́ jẹ́ actor kí ni ìbáṣepọ̀ kí ni difference industry yẹn ìyàtọ̀ industry yẹn pẹ̀lú titi wa báwo lẹ ṣe lè gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn kí ni comment yín lórí ẹ̀. ìyàtọ̀ tí mo rí pé ó wà ń bẹ̀ ni pé èmi àwọn èèyàn kan máa ń sọ pé bóyá àwọn skit maker lọ́dọ̀ tèmi mo rí ní rí fíìmù náà ni because mo believe pé nǹkan tó bá fi lè mú kámẹ́rà tá a jòkó tá a edit tá a jọ ní dialogue tó ti di fíìmù lọ́dọ̀ tèmi even though kò jẹ́ wá ń sìn because mo rántí pé ní ìgbà tí mo wà ní ọ̀dọ̀ Lala tá a bá ń ṣe rehearsal ìgbà kan wà tí Lala ní okay fún àǹfààní àwọn tá a bá ń kọ́ ní rehearsal because ọmọ pé kámẹ́rà tá a máa ń wò yìí lásán ẹrù jẹjẹ kan ni àìmọye ẹlòmíì tó máa fọ́ ní ládùúgbò àwọn èèyàn máa ní máa lọ ṣe fíìmù máa rẹ́rìn pé tó bá rí kámẹ́rà tó bá fèsì kámẹ́rà gbogbo nǹkan tó fẹ́ sọ á dẹ̀ pò mọ́ nínú lẹ́sẹ̀kẹsẹ̀ àdọ̀fẹ́ tó jẹ́ pé a máa wò pé kí ló fẹ́ sọ ń bíbà so àwa ní kan bẹ̀rẹ̀ kámẹ́rà rehearsal every Sunday a máa kàn gba kámẹ́rà kékeré kan so a máa ń ṣe àwọn short movie wípé so tán bá fi lè dé location tán bá mẹ́rà ẹ̀rù ò ní bà wọ́n mo fẹ́ rí i pé bóyá òun náà sọ di skit ń sìn and ìkan tí mo kàn rí ń bẹ̀ ni pé wọ́n ní talent láti ro content. Okay. But mo rí i pé nídìí film acting lè fi acting àwọn tí wọ́n jẹ́ actor real actor nínú film tí wọ́n kọ́ ṣẹ́ gangan tí wọ́n train kẹfìwé. bíi ti àwọn ní skit so lè fi wé so content wọn lè fọ́ ni kí kó jẹ́ content wọn ló ń gbé acting wọn but ẹ mọ̀ pé àwa even though kí content yẹn má fọ́ ni a lè fi acting divert yẹ sí funny thing. bẹ́ẹ̀ni so àwọn bí ìyàtọ̀ tèmi rí pé ó wà ń bẹ nìyẹn so ìyàtọ̀ tèmi rí pé ó wà ń bẹ nìyẹn. now ṣe ti rí nínú industry wa yìí oríṣiríṣi department ló wà bẹ́ẹ̀ ṣe jẹ́ comedian sí mo ṣe wà lórí field yẹn bẹ́ẹ̀ ṣe jẹ́ comedian sí àwọn kan wà tó jẹ́ pé comedian ni wọ́n comic actor ni wọ́n wọn ò lè ṣe stand up comedy àwọn stand up comedians èmi ilé máa lè act kó jẹ́ káwọn èèyàn rẹ́rìn ṣe ni pé two different things ẹ ti get nǹkan tí mo try láti sọ mo dẹ̀ mọ̀ pé people like you ẹ máa ṣe stand up comedy tẹ́ máa wà lórí stage tẹ́ máa anchor event tẹ́ máa àwọn èèyàn lẹ́rìn kò kí n ṣe gbogbo stand up comedians ló lè ṣe film tó máa jẹ́ káwọn èèyàn rẹ́rìn tẹ́ mọ̀ pé two different things ni kí ni àgbékalẹ̀ ẹ ti get nǹkan tí mo try láti sọ ẹ̀yàn náà as a comedian tẹ́lẹ̀ tún ṣe stand up comedy kí ni báwo lẹ ṣe ń balance yẹ. a máa idea náà ni ṣe rí ṣe mọ̀ pé irú ẹ jẹ́ kí n lọ irú bíi tí ẹ lọ yẹn ń sìn pé àwọn stand up comedian tó bá ti fẹ́ lọ ṣe comedy so tó bá jẹ́ pé bíi jokes mẹ́ta àbí mẹ́rin ló fẹ́ ó ti compose ẹ̀ wá láti lé ó ti rehearse ẹ̀ dáadáa so ó máa ti rehearse ẹ̀ dáadáa ó tún yàtọ̀ sí MC. èèyàn nánú ẹ̀ fún wa. reason tó ṣe yàtọ̀ sí MC ni pé MC nǹkan tó bá ṣẹlẹ̀ ní party ńgbà mi lèèyàn máa fi ń create comedy lèèyàn máa fi ń create so situation tó bá ń ṣẹlẹ̀ ní party lèèyàn máa fi ń create nǹkan téèyàn máa fi ṣe MC ńgbà so it's not possible for you kàn pé ẹ wá ipe okay o wọ́n pè wá sílé olókùú ipe wọ́n fẹ́ ṣòkú kó máa lọ ṣe jokes òní kò máa ń bẹ̀. so birthday wedding òkú anniversary gbogbo àwọn kíní ẹ anchor program MC ẹ yàtọ̀ síra wọn. onírú comedy tẹ́lẹ̀ ṣe tó lè ṣe. so ó ní nǹkan tó jọmọ́ ilé olókùú comedy tó yẹ kó ṣe nílé olókùú ọ wá máa lọ ṣe nílé oníkòmọ́ àbí comedy tó yẹ kó ṣe nílé oníkòmọ́ kó máa lọ ṣe but ṣe mọ̀ pé irú stand up comedy ń sìn o lè ṣe ẹ́ ní comedy tó bá ò bá fi òkú ṣe comedy stand up comedy wọ́n ní ká wá wò ẹ́ as comedian kó pa wọ́n lẹ́rìn ni so and irú àwa ń sìn àwa náà máa ń ṣe àwọn MC náà so through iṣẹ́
fíìmù náà ẹ mọ̀ pé tíátà fíìmù òun ló kó gbogbo nǹkan dání gbogbo nǹkan ni fíìmù kó dání but normal tá a bá ní ká wo àwọn tí wọ́n ní MC gangan pìrìsẹ́ńtà ni. pìrìsẹ́ńtà ló ní MC. àwọn tí wọ́n ń ṣe tán jẹ́ pìrìsẹ́ńtà lórí rédíò àbí lórí TV àwọn ni wọ́n kọ́kọ́ ní MC láti bẹ̀rẹ̀ àwọn yẹn gangan ni. wọ́n máa ń ṣe MC originally. tó jẹ́ pé fíìdì wọn ni. wọ́n kọ́ ọmọṣẹ́ tí wọ́n ni. but nǹkan tó jẹ́ káwa yà sí the MC because of face. so àwọn èèyàn máa wò pé bí bọ̀bọ̀ yìí dẹ̀ ṣe funny ó tún ní star so tóun bá pè mọ́ wá sí pàtí òun abáwọn anchor program. so torí pé olórúkọ sọ pé kó ọ̀tọ̀ ni iṣẹ́ tó kọ́ ọ̀tọ̀ ni pé ok torí pé olórúkọ so torí pé àwa náà ti wá rí pé ok at least à ń ṣe MC mọ́ so àwa náà túbọ̀ máa gbá research MC mọ́ acting so àwọn ìyàtọ̀ bẹ́ẹ̀ ó pọ̀. ní àwọn táìmù kan ní industry ìgbà táwa tiẹ̀ sì tún kéré a máa ń rí àwọn bàbá lúkúlúkú kọ́ ló ń fọ̀run kẹ́ lúkúlúkú kọ́ ló ń forí jì wọ́n then bàbá sùwé náà kọ́ ló ń forí jì wọ́n kọ́ ló ń fọ̀run kẹ́ wọn iwájú tán dojú ẹ̀yìn tán fílẹ̀ náà kọ́ ló máa fọwọ́ àmín. ní táìmù yẹn ní ẹ́rà àwọn parí olódò yẹn kọ́ ló ń bá wa lọ́ra ẹ̀mí bàbá parí olódò wọ́n máa ń kun nǹkan sójú wọ́n máa ń ṣe make up wọ́n lè kun kinní dúdú wọ́n lè fọ́nì ìmúra tó máa fọ́nì wọ́n lè lo okùn tí wọ́n fi ń so màálùú pé ṣé nǹkan tó lè fi even though látàyè àwọn dáàdì wa bàbá Sàlá ló ti bẹ̀rẹ̀ wà àwọn ìgò tí wọ́n máa lò gbà yẹn ìgò ńláńlá so gbogbo àwọn pápì ló lò gbogbo àwọn bàbá adẹ́rùpọ̀kọ̀ so nítorí ẹ̀ náà la fi sọ pé ara jester ni wọ́n ti yọ ń gbà yẹn so torí ẹ máa rí pé àwọn tó bá ṣe jester wọ́n á di aṣọ síkùn wọ́n á lo àwọn gíláàsì ńláńlá yẹn wọ́n á sà kun kínní wọ́n á sà ìmúra yẹn sà máa fọ́nì so ìmúra àti bí ìmúra ni comedy ti kọ́kọ́ fọ́nì. now ibi tí mò ń gbé narrative yẹn lọ gangan ni pé láyé ìsìn with people like you ẹ̀yin ò kí ń kun gbogbo kinní yẹn sójú kí ń wọ gbogbo àwọn kinní yẹn sára mọ́ people like Apá even àwọn Sanyẹ̀rì gan even àwọn even Lanko bẹ́ẹ̀ tó fi mọ́ gba àwọn òkun sense of gbogbo àwọn comedian for now. kí ń kun nǹkan kí ń wo àwọn kinní yẹn kí ló fà á ṣé ẹ rò pé ok mi really need láti appear funny bẹ́ẹ̀ yẹn kí n tó lè make àwọn èèyàn rẹ́rìn ni kí ló fà tẹ́yìn fi decide ní era yìí pé kò sí pé a máa kun nǹkan shout out to àwọn bàbá tán ṣe comedy tán ṣe kú. torí pé wọ́n ní aṣọ ọ̀gbà la máa ń dá fún gbà so ìgbà nǹkan tí wọ́n fi ń dá comedian mọ̀ nígbà yẹn nìyẹn wípé comedian sá gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ ní nǹkan kan tó máa fi dá yàtọ̀ èrò Láwórì wọ́n ti lọ́mbrẹ́rà rí kọ́lọ́mbà fọ̀run kẹ́ bàbá wa Aláràn àwọn báyìí wọ́n máa pa bàtà mọ́ abíyá ni so oníkálukú sá ní one way or the other but suddenly náà lóyún ó change látara research náà làwọn èèyàn fi mọ̀ pé kò sẹ́ dìgbà tó bá kunjú acting ẹ̀ àti ìsọ̀rọ̀ sí ẹ̀ gangan ni àwọn èèyàn fẹ́ wò kó ń ṣe ìmúra ẹ̀. skills tó ní talent yẹn gangan skills yẹn so kò ń ṣe ìmúra kò sẹ́ dìgbà tó bá wá so òdónú ẹ̀rùn so àbí tó bá wá so bíi márùn pọ̀ so ọ̀rọ̀ tá à ń sọ jáde gangan ni iṣẹ́ bẹ̀rẹ̀ so ò bá wọ suit ò bá múra corporate so ok irú ọ̀rọ̀ MC tá à ń sọ yìí asára àwọn tí wọ́n lọ ń ṣe MC ní pàtí tó jẹ́ pé wọ́n máa wọ suit even though ẹlòmíì gan máa múra jọkọ ìyàwó lọ tó dẹ̀ jẹ́ pé nǹkan tó máa bọ́ nù àwọn èèyàn wọn máa forí gbára wọn nínú ibi ẹ̀rí so kò ń ṣe by múra by acting and your dialogue. so tẹ bá gbé era yẹn sí era títí yín sìn kí ni because ẹlòmíràn ni quality ìgbà comedy àwọn bàbá yẹn ó máa ń funny gan ẹlòmíràn ní tẹ bá bí ẹlòmíì wọ́n máa ní era ìgangan àwọn lè gangan lọ ń dẹ́rìn pa wá kí ni quality yẹn kí ni difference gẹ́gẹ́ bí comedian tẹ́yìn náà tẹ ní idea nǹkan táwọn bàbá yẹn ti ṣe nígbà yẹn kí ni difference. different tí mo kàn rí pé ó wà ń bẹ̀ ni pé ọ̀làjú bóyá kí n sọ pé wọ́n ní ajá sìn lómi orò sìn ilé torí àwọn tí wọ́n torí pé ayé ti dáyé social media ń sìn mà ní ìgbà táwọn bàbá yẹn kò máa easy ogun ni òkò tó lè pààyàn lẹ́rìn nísìn àwọn nǹkan míì ti wà tó jẹ́ pé ok ní ìsìnká máa worú nǹkan tí
irú àwọn skit maker bí nǹkan kan tá à ń sọ sí àìmọye nǹkan míì tó jẹ́ pé tẹ́ bá wọ ọ̀pọ̀lọpọ̀ skit míì gan kò ní fọ́ọ̀nì bẹ̀ wọ́n máa lọ jó àwọn nǹkan míì tó fọ́ọ̀nì mọ́ kó sá lè fọ́ọ̀nì lójú yín so wọ́n á tún lọ gé àwọn clips nǹkan míì mọ́ kó lè fọ́ọ̀nì lójú yín bẹ̀ ìgbà tí wọn kò sí nǹkan tó ń jẹ́ pé à ń jó nǹkan kan mọ́ raw talent àwọn èèyàn lẹ́rìn yẹn gangan so a lè wọ́n iṣẹ́ náà ṣe bẹ̀rẹ̀ ìsìn ayé kan dáyọ̀ làjú pé torí pé ayé ń wáìdì sí social media ń big sí so tó bá yẹ pé ayé ìgbà yẹn náà social media ti wà á mọṣẹ́ táwọn ẹlòmíì ti ṣe o gbogbo àwọn baba Sàlá nǹkan kan wọ́n ṣáà ti ṣe tó jẹ́ pé láì rí wọn sójú wọ́n ti ṣe àwọn késẹ̀ tó jẹ́ pé a máa play táwọn máa art nínú rédíò bá ṣe ń wò tá a máa wò gbọ́ so tá a jẹ́ máa rẹ́rìn so bóyá jẹ́ nìyẹn. The next narrative tí mo fẹ́ jùlẹ̀ òun ni pé ní time kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí American comedian kan stand-up comedian ni o then actor náà dẹ̀ tún ni Chris Rock ó popular gan one of the funniest global comedian ni ó anchor event kan ó dà pé no Oscar award ni l'Amẹ́ríkà so bó ṣe wá anchor event yẹn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yóò dá wà lálẹ́ gan bó ṣe wá anchor event yẹn so ìkan lára àwọn actors America tó tún gbajúgbajà gan Will Smith òun náà wà nínú crowd yẹn pẹ̀lú ìyàwó ẹ̀ Jada Pinkett so wọ́n dà pé ìyàwó ẹ̀ yẹn health challenge kan tí irun ẹ̀ fi lọ irun ẹ̀ ṣáà lọ bí irun ẹ̀ pa so gbà tí Chris Rock yẹn wá ń ṣe comedy lórí stage ó wá ṣe comedy gba ọ̀dọ̀ irun ìyàwó Will Smith yẹn lọ Jada Pinkett ìyẹn ń ṣe comedy ní tiẹ̀ lórí stage ni o inú wa bí ọkọ ìyẹn Will Smith ó wà forced láti gun orí stage yẹn wá tó wá gbá Chris Rock yẹn ní bàbá ìgbà tí kan ṣára event tí mo dẹ̀ ń sọ yìí Oscar award is the biggest movie award in the world. ó dà pé mo fẹ́ gbọ́ sí kẹ́ ó dà pé èmi náà kàn rí free. Event yẹn is one of the biggest events in the world one of the biggest tó máa ń ka event ní entertainment event lágbàáyé kẹ́ tó mú Grammy ẹ máa mú Oscar kẹ́ tó mú Oscar ẹ máa mú Grammy so ó big gan lórí stage yẹn that kind of platform kí èèyàn wá gbá comedian létí lórí stage now as a comedian tó gbajúgbajà iṣẹ́ comedy ò dẹ̀ kò easy. Bẹ́ẹ̀ni. You have to be spontaneous ẹ gbọ́dọ̀ máa ronú lẹ́sẹ̀kẹsẹ̀. onírú nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan pé ìgbà mi wà nǹkan tó bá ṣẹlẹ̀ ń patí lèèyàn máa fi ń crack joke. now ṣé ẹ lọ ṣe comedy lórí stage rí tàbí inú film bóyá ẹ wá ṣe comedy yẹn gba ọ̀dọ̀ èèyàn kan lọ bóyá ẹmẹ́ni yẹn ṣe yẹ̀yà bí kankan tẹ́niyẹn bínú tírú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀ irú experience wo lẹ ní tó fara pẹ́ nǹkan tó ṣẹlẹ̀ tó rọrọ̀ yẹn ṣẹlẹ̀ gan tí yẹ pé ó dà pé award tán fún Will Smith first Oscar award tí actor yẹn máa gbà bóyá wọ́n gbà padà lọ́wọ́ ẹ̀ kí ni yẹn di yamayama tó backlash yẹn pọ̀ gan lamẹ́ríkà gbà ó fẹ́ da Amẹ́ríkà rù ọ̀rọ̀ tí mo sọ tí mo fi ń sọ̀rọ̀ bí so ṣé ẹ ní experience yẹn bóyá yàn kan ní tẹ́ẹ̀mọ̀ pé alágbára bí kankan ẹ ṣe ẹ̀ pẹ̀lú àwọn aráalé. nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó ti máa wà dáadáa rí àwọn míì dẹ̀ máa wà tó jẹ́ pé wọ́n máa accept ẹ̀ àwọn ẹlòmíì wà ara wa ó ní bí nǹkan ṣe bá wa lára mu and then ìgbà míì wà ó tún máa ń bọ́ sí èèyàn mọ́mú tẹ́lòmíì wà ń gbà mí ó lè jẹ́ pé nǹkan tó lè gbà bì kan ó lè má gbà mo rántí pé ní ọdún kan ní Ìkòròdú náà ni so is it not Major General ní sójà náà bá pè mí pé ọmọ àwọn fẹ́ ṣe wedding bíi pé àwọn dẹ̀ fẹ́ lò mí fún MC ní Ìkòròdú so ọ̀rọ̀ tí mo ń sọ yìí Ṣeun tí bá Ṣeun Ọláìyá Ṣeun ọmọ apá yìí tó wà tó ń direct nsìn yìí okay Ṣeun lè witness ọ̀rọ̀ yẹn so wedding kù ọ̀la èmi dẹ̀ ní show nìbàdàn mọ́jú Friday mọ́jú Saturday so báyìí ṣe show yẹn mọ́jú mo bá ní kí n máa Ọlọ́run ló ní kí n má sùn mo wá ní àjẹ́ máa lọ sí Ìkòròdú pé máa lọ sùn sí Ìkòròdú kó tó di time tí wọ́n máa bẹ̀rẹ̀ wedding mo ń kọjá groom marriage síwájú bẹ́ẹ̀ ni mo rí kọ́ ǹgbà tí màá rí kọ́ lọ́ba ní hello this is òyìn sàdáko yẹ ó bá di sójà where are you mo ní I'm on my way you supposed to be ẹ gbà mí èmi ò máa rí ogun orú eléyìí rí sójà kẹ̀
mo bá ní I'm on my way mo bá cut asa tún lọ ya alọgbọ ọ̀nà Ṣàgámù gba ta asa tún bá ṣe ń pàdé lọ another person tún pè mí èmi ti fẹ́ máa pe ẹni tó pè mí pé ẹ wá èmi ò láìkì ogun sójà kan máa pèyàn báyìí ìyẹn bá ní àmú ti sọ fún yín pé àrò àwọn sójà tán bá ti ní 12 táìmù dẹ̀ ní táìmù yẹn gbà yẹn. a ti ń bọ́ sí bí 11 sí 12 mo dẹ̀ ṣì wà lọ́nà Ṣàgámù ìgbà yẹn ni wọ́n ń ṣe ọ̀nà tó wá láti kí lórúkọ ọ̀nà tó lọ sọ́nà Jẹ́dẹ̀ yìí láti Birana about yẹn ọ̀nà tí wọ́n tẹ̀ ta ń sìn yẹn tó lọ sí ọ̀nà Joseph kankan yẹn tó lọ sí wọn tí ìgbà yẹn náà ṣe ọ̀nà yẹn lọ́wọ́ bá a ṣe dọ́nà bẹ̀ yẹn ó dọ̀pù ṣe wàá bẹ̀rẹ̀ gangan mo gbé. ṣé bá gba bí Ádámù wọlé. mo gbé ọ̀kadà mo fi mọ́tò lẹ̀ pé kí driver máa gbé mọ́tò bọ̀ mi ò wẹ̀ tí mo fi bẹ̀rẹ̀ MC yàtọ̀ sí pé mi ò wá wẹ̀ mo ra nose mask torí lédi yẹn ní tí n bá ti dé ta kí n má ti wá o ìpè kí n sáà dúró síbi kan máa ní kọ́mọ kan mo sáà torí pé láti bẹ̀ bí wọ́n ṣe páàkì amútàǹkì àwọn sójà lọ rẹ̀ ẹni tó ń ṣàfù oúnjẹ sójà ni ẹni tó ń ṣàfù ọtí sójà ni kò sí ẹni gbogbo àwọn tó ń ṣàfù kẹ́ bá fi lè mọ̀ pé ọ̀gá sójà lẹ́nu yẹn bí mo sáà lo nose mask ọmọ kékeré kan sáà bó ṣe mú mi dé ọ̀dọ̀ àǹtí yẹn ni mo bá débẹ̀ so àbúrò sójà yẹn ìyàwó ẹni yẹn ló mọ̀ mí tó pè mí tó fún sójà yẹn tó fún méjọ yẹn ní nọ́mbà mi mo yẹ débẹ̀ yẹn bá ní bọ̀dá nǹkan bá ní fáwọn pé àwọn wà ní ilé méjì dẹ̀ náà kọ́ ilé kan wà báyìí so títì la ẹgbẹ́ ilé kejì ni wọ́n ta tẹ́ǹtì sí níbi ilé wọn àwọn dẹ̀ ní bàbá yàwó so àbáṣà tún wọlé pé tó bá tẹ̀ dé mi alájí kan bá ní wọ́n wà ní ojú agbo wọ́n ti bẹ̀rẹ̀ pàtí. even though ẹni tó ti ń ṣe MC lọ kí n tó dé sójà ni mo bá débẹ̀ mo ṣe kí wọn yẹn kàn ní àwòkèlè àwọn sójà wọn kan sọ̀rọ̀ ó kàn ní remove your nose mask mo bá kí ló dé tó pẹ́ ń bá ní àyẹ́sà mo ń bọ̀ láti Ìbàdàn ni mo lọ ṣe kinní kan ìgbà wo mo sáà ń gbàdúrà pé kan lọ́wọ́ àti ẹ̀mí kí n dọ̀bálẹ̀ white mo tún àní mi ìwẹ̀ torí mo ń wo pé tí bá dé kúrò máa gba hòtẹ́ẹ̀ pé màá wẹ̀ bọ́sẹ̀ ni ó yá go and continue ọjọ́ máa ń go collect ọkàn mi kọ́kọ́ balẹ̀ lórí tabẹ̀ yẹn náà so mo sáà rí i pé sójà ni ìyẹn ò tún wá ń ṣe ìbá pé na mi dey call you mo bá sá bẹ̀rẹ̀ mo sáà tiẹ̀ ti gba mic wọ́n ti fún mi lórí ọ̀fẹ́ mo bá sá gba mic ìgbà tí mo gba mic á sáà ń bá program lọ bí mo ṣe ní kán bá mi pé bàbá ìyàwó wá nìyẹn so ìgbà tí wọ́n sá wà mo bá ní kán jókòó wọ́n jókòó mo ní kán dìde wọ́n dìde mo tún ní kán jókòó wọ́n jókòó mo ní kán dìde wọ́n á sọ fún gbogbo àwọn sójà tó kù pé sótàn yín na your guy dey use microphone dey control gbogbo wọn bá bú sẹ́ni ṣé mọ̀ ẹ wo orú jokes tí mo lọ sí láàrin àwọn sójà bẹ́ẹ̀ wọ́n rí i pé ẹ̀sọ́ ó bá wọn lára mu ni. jókì yẹn risky o. ó ti Bobby risky ni bóyá àbájẹ gbajújọ ẹni but èmi náà mọ̀ bí mo ṣe gbé kalẹ̀ tí mo tó bá fẹ́ ṣe jokes nígbà mi wàá fi àpọ́nlé sí dé jẹ́ pé so bẹ̀rẹ̀ mo sọ pé sí no be your guy dey use mic dey control now so but àwọn rí ní rí pé ó fọ́ ìyẹn dẹ̀ lè ṣe mí kó yíwọ́ so kò síṣẹ́ tí ò ní kọ́lọ̀ máa ṣọ́ wa ní so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ béèrè so àti ní ilé tó dẹ̀ tún wá ló ní ìdàkejì náà so tó jẹ́ pé ó lè ṣe jokes mi gbà mí tẹ́lẹ̀ mi máa ní wà ọ̀gbẹ́ni wà kí ló fẹ́ fa gbowó ẹ̀ so mú mi ṣeré ni àbó mú mi sọ́wọ́ wáyà tètè padà lórí ẹ̀ so oríṣiríṣi nǹkan ló máa ń ṣẹlẹ̀ jàre kọ́lọ̀ ń ṣàánú wa ni. ok ẹ ti ṣe títí event pẹ̀lú wa bẹ́ẹ̀ni ẹ tún wá ṣe experience yín bóyá comedy kan lè ṣe nínú fíìmù bóyá àwọn nǹkan lè fi ṣe comedy tẹ́ wá di ojú ayé lọ́wọ́ ìyá ẹ̀ṣẹ̀ bí inú fíìmù kan tó ṣe ẹ̀ṣẹ̀ àìsí ẹ̀ tẹ́ bá rántí pẹ̀lú wa. mi rò pé mo tí sálábàápàdé irú nǹkan bẹ́ẹ̀ yẹn rí so torí nǹkan tó ṣẹlẹ̀ ni pé tá a bá sọ pé máa ń fẹ́ sábà wà very careful pẹ̀lú àwọn comedy tá a bá máa ṣe nínú fíìmù ńgbà mi even though ẹni tó bá mọ̀ máa ń try láti fa àwọn kankan tí n bá dé location àwọn ẹlòmíì kan máa ń wò pé wàhálà yẹn pọ̀ ni àgàgà ọ̀pọ̀lọpọ̀ àwọn upcoming director tí wọ́n wá ń sìn wọ́n máa ń believe pé báwọn ṣe ní kẹ́ ẹ sọ tó bá dẹ̀ lọ gbé sọ́pọ̀lọpọ̀ nǹkan tẹ́ ní kí n ṣe yìí lójú tèmi nǹkan tó lè
affect mi ni ẹ̀yin lè wò pé bẹ́yìn ṣe rí nínú script so nínú script audience tó fẹ́ wo film àbáwọn tó takò wọn ní fẹ́ báyàn mọ̀ pé director ló ní ká ṣe bẹ́ẹ̀ so even though gbà mí tí bá dé location máa ń kọ́ béèrè explain story fún mi. Okay. So tó bá ti jẹ́ pé nǹkan tó máa tako nǹkan tí màá fi rìn títì máa torí pé bóyá mo lọ àti mo ṣe comedy ó máa fẹ́ so ó lè ní kí n ṣe nǹkan sì tó máa jọmọ́ babaláwo kí n wá mo lè ṣe comedy bóyá pé bóyá bàbá but mi ò ní lọ síbi nǹkan tó máa fa ẹjọ́ jùjùjù àbí bóyá àfa àbí pastor or any other thing tó jẹ́ pé mo lè máa over so wọ́n ní torí wọ́n ní bíbélì náà sọ pé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà torí pé ó fi ọgbọ́n ṣe so aláti máa fi ọgbọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá máa tó bá sọ fún director nǹkan tẹ́ni ṣe yìí mi rò pé máa lè sọ o nǹkan tẹ́ni sọ yìí wọ́n máa wò pé irọ́ wọn ni àṣebí director ni no mi ò ní kò ń ṣe director but ká kọjọ rò má lọ fún mi ní line sọ rò tó máa rò pé tí bá ń lọ ní títì ó máa wá di pé ó máa dọ̀ràn sí mi lọ́rùn. àwọn ẹ̀dẹ̀ ní síbẹ̀. àwọn ẹ̀dẹ̀ ní síbẹ̀ so bẹ̀ẹ̀ tọ́lọ́run ok ẹ woru kan tó ti ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn atọ́ àgàgà bí bóyá bí tó ti ṣẹlẹ̀ lọ́rọ̀ ọ̀rọ̀ àwọn aláfàdé àwọn onípásọ̀ náà wọ́n á jáde àwọn oníṣẹ̀ṣe náà wọ́n á jáde wọ́n nìkan àwọn kan bú eléégún àwọn kan ṣe gbá so ẹ woru ok mo wo is it not bóyá bàbá wa Igwe Ọláìyá tí wọ́n drag wọn lórí fídíò kan tán bá ẹnìkan yà tó jọ ẹlẹ́sìn kò ṣẹ̀sìn tán náà wọ aṣọ kan so tí wọ́n ṣe jáde pé nǹkan tí director ní káwọn ṣe làwọn ń ṣe so àwọn èèyàn ní báwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ Ọlọ́run sá ló ń kó wa yọ ṣá Ọlọ́run sá ló ń kó wa yọ ṣá so torí ànírìn kórí má mì bẹ́ẹ̀ ni. torí a lot of times iṣẹ́ wa yìí a máa ń risk àwọn oríṣiríṣi nǹkan gan táwọn èèyàn gan kì í mọ̀ nílé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ́nsìn torí mo lọ́rẹ̀ẹ́ kan tó ti lọ ṣe fíìmù kan iṣẹ́ fíìmù cultist ni so ó dà pé wá pọ́n àwọn kan lé ó bojú àwọn kan jẹ́ lórí sẹ́ẹ̀tì yẹn tí kìíní ẹ̀ di wàhálà sí lọ́rùn meanwhile kò kí n ṣe òun ló ṣe bẹ́ẹ̀ director náà ló sọ pé kò ṣe bẹ́ẹ̀ follow the script yẹn ìgbà tó máa di wàhálà àjọ wà nínú club yẹn báyìí ni táwọn ti bí tó pọ́n àwọn tó yẹ̀yẹ́ yẹn tán wá ka mọ́ bẹ́ẹ̀ tó di wàhálà tó di pé nǹkan tó ní kí n ṣe nǹkan tó ní kò ṣe kẹ̀kẹ́ àwọn ọmọ in fact ọ̀nà ló yọ ẹni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ. bẹ́ẹ̀ ni. now ní táìmù kan ẹni àti yín àjọ sọ àwọn ọ̀rọ̀ kan location kan. bẹ́ẹ̀ ni. mo rántí bí ẹ̀mẹ́ta méjì ẹ wá sọ pé ẹ lè ṣe content bẹ́ẹ̀ máa rántí ẹ náà lè ṣe skit kìnnìkan pé you are an actor ẹ dẹ̀ máa prefer kí kó wà bẹ́ẹ̀ ṣé màá ń sọ́ngbà yẹn àtúwá pàdé mo tún ní bọ̀bọ̀ ṣé ọ̀rọ̀ tó sọ́ngbà yẹn tó ti stand lórí ẹ̀ ó ní ẹ sọ pé bẹ́ẹ̀ ṣe sọ yẹn náà ló ṣe rí ṣé bẹ́ẹ̀ náà ló sì ṣe rí ń sìn tó ló ti tó jọ mẹ́ta. nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí mo mean pé mi lè ṣe content tí mo mean ni pé mi actor lèmi. okay. tí n bá fẹ́ ṣe anything sórí YouTube mi even though ó lè jẹ́ short movie kò ń ṣe ìsìn ni màá ṣe máa lọ rò pé mo fẹ́ ṣe content skit. okay. àwọn tán ṣe skit wọ́n lè pè mí kí n lọ bá wọn ṣe but kémi fúnra mi wá jókòó pé mo fẹ́ máa ṣe short content. okay. mi rò pé àyè yẹn yọ so tí n bá fẹ́ ṣe fíìmù kí n mọ̀ pé mo fẹ́ ṣe fíìmù èèyàn lè ṣe content kó pè mí bẹ́ẹ̀ tèmi fúnra mi mi lè kò kí n ṣe kọ́tẹ́ kò torí pé kò ń ṣe nǹkan tí mo fi kọ́ ṣe kò mọ́ mi lára láti lẹ̀ so nǹkan tó bá dẹ̀ ti kọ́ tó wà lọ́n ṣàyọdún náà dàbí ìgbà tó ń waste time ara ẹ̀ ni. èmi wá torí a máa sọ̀rọ̀ yẹn àdè máa argue ẹ̀ the same argument máa ń bá yín nígbà náà ni pé kíní yìí ó dáa kéèyàn ṣe pé kíní yìí kò matter torí gbogbo ẹ̀ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ lẹ́ẹ̀kan àti skit àti content àti film bí ìgbà tí gbogbo ẹ̀ wà lọ́ndà umbrella kan náà. ó wà lọ́ndà umbrella kan mo lè ṣe ẹ máa gbọ́ ọ̀rọ̀ pín sí méjì o tí a mọ̀ pé content pé oríṣiríṣi mo lè fẹ́ gbé fíìmù jáde sórí YouTube mi sìn ọ́ bóyá kí n ṣe because èèyàn lè máa jónsìn àbí kí n wá kíní kan kí n kàn wági kan máa gùn so mo ṣe content láti fi polówó ọjà so ẹ mọ̀ àwọn èèyàn lè rí irú nǹkan bẹ́ẹ̀ kan máa ní ṣé bó lóun ò lè ṣe content ọ̀tọ̀ as in content tí mo mean ni pé ṣé mo pa àwọn tó ń ṣe content ọ̀tọ̀ so mi kò kí n jòkó pé okay content ni mo lè ṣe content láti fi ṣe advert fún iṣẹ́ mi so but tí pé content ni mo wá so but torí pé acting ni mo fi
kọ́ṣẹ́ ni ó fa ọ̀rọ̀ yẹn. Now abala tí a wà yìí là ń pè ní abala celebrity famous phone call. Ẹ máa gbé fóònù yín, ètò yìí unscripted ni, a máa ń yọ jókà yẹn wá. Mo rí bẹ́ẹ̀. I can realize a man do. We have conversation on this very show. I can say interview. Okay. So now, ẹ máa gbé phone yín, ẹ máa wá wo contact yín, celebrity bíi ti yín, tẹ́ lè pè tí kò ní bojú yín jẹ́ tó máa gbé call. Ẹ máa pè, ẹ kàn máa kí wọn ní orí ètò, ẹ máa kí àwọn ará yìí. That's all. Tá bá ní ká pé celebrity kò sí àwọn tá bá jọ aláwọn celebrity náà tá máa pè, but èèyàn gbé kọ èèyàn gbé ṣé aláǹfààní láti lè pè ju èèyàn bí ẹyọ kan lọ. Ẹni tó bá ti gbé kọ. Torí èèyàn lè pè ẹlòmíì ó lè jẹ́ pórí sẹ́ẹ̀tì ló wà. Bẹ́ẹ̀ni. So ṣé mo lè mú fóònù. Ẹ mú fóònù. Ẹ feel free. Unscripted ni. Iye Ọlọ́run jẹ́ káwọn ẹja máa pò wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan nígbà táwa fi pè tó èèyàn 500. Wọ́n á tọ́lọ́run bá jẹ́ káwọn náà wà lẹ́nu iṣẹ́ ẹ mọ̀ pé èrò ètò táwa náà ń ṣe lọ́wọ́ yìí inú ẹ̀ náà àdúpẹ́ o wọ́n gbé o apá wọ́n ní kí n pe celebrity ni o. Tuale ògo bàbá òkèlè tuale ọ̀gá mi. Àbíjà pé celebrity. Ẹ ká sọ Mr. Apá. Ẹ ká sọ sà. Jeff ló ń sọ̀rọ̀. Owó lẹ́wà. Àwọn aráalé ń gbọ́ ohùn yín, ẹ kí àwọn aráalé. Yàda fẹ́ yàrá lé o ẹni ṣubú o. Àmì wọ́n ń gbọ́. Ẹ ṣe kún fẹ́ o. Àmì wọ́n ń gbọ́. Wọ́n dẹ̀ nìkan lọ wo Lágbóndókò. Lágbóndókò sì ń show lọ́wọ́lọ́wọ́ báyìí. Yeah, people should go and see my movie Lágbóndókò is now showing. Ní Apankufo TV. Apankufo TV. Showing on my YouTube channel Apankufo TV. Ere o, ẹ ṣé o. Ẹ ṣé o. So ẹ̀yin ará wa nílé ẹ ti rí pé ó ní agbára gan lórí ètò lẹ́ni. Àlejò wa Òkèlè wọ́n ti pe Apá ẹ̀dẹ̀ ti gbóhùn Apá. Àwọn for opportunity sọ fún wọn pé kó lọ wo fíìmù Apá. Lágbóndókò 1 and 2. 1 and 2 ó wà lórí Apankufo TV. Ẹ lọ fà á já ń bẹ̀ ó ti yé yín. Now Òkèlè comedian mi àti oríṣiríṣi àwọn comedians stand up comedians ní onífíìmù ní comic actors ní ẹlòmíà funny nínú iṣẹ́ tó ń ṣe nínú fíìmù tẹ́ bá lọ sí show wọn ẹ máa rẹ́rìn ẹ máa takìtì but tẹ́ bá rí àwọn comedians míì nílé tàbí ẹ rí wọn outside the location tàbí bóyá ẹ rí wọn ní neutral ground wọn ẹ kàn máa rí pé wọ́n máa lejú wọn kì í wà friendly àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ pé àwọn comedians mi ò kì í wà friendly ní real life. Ṣé lóòótọ́ ni as a comedian ẹ ṣàlàyé fún àwọn aráalé torí nílẹ̀ ẹlòmíì báyìí tí wọ́n bá rí comedian bá máa lejú pa ó máa burú débi pé. Nǹkan tí mo kàn rí ni pé personal life ó yàtọ̀ sí iṣẹ́ so ẹlòmíì wà torí pé ó ti jẹ́ comedian yẹn èèyàn mí ni pé bóyá tó bá ti dé ta mí ní kó le jù mí ní kó máa kanra máwọn èèyàn ìgbà mi wà èèyàn mọ mood tí èèyàn wà and mo kàn pàápàá jùlọ bóyá kí n sọ pé bóyá ìlú ta wà yìí àwọn fans náà la máa bẹ̀ jù àwọn fans náà máa ń fa ilé tó máa ń pọ̀ jù bí irú ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan pé ẹnìkan ó ṣe kọ́tì sínú fíìmù àwọn kan wọ́n wá bá at least ó yẹ káwọn fúnra wọn rò pé this is a movie wọ́n àti ẹni kò yẹ kán take care personally so kẹ́ bá mímọ̀ báwọn fans báwọn audience ṣe ń ronú so audience mi wà tẹ́ bá ti bá wọn tó bá ti kí yín tẹ́ bá dá wọn lóhùn pé kíní kan tẹ́ bá ti dá wọn lóhùn ìbéèrè kan báyìí ìsọwọ́ tán máa fi ẹ́ńtà yín ní láìkẹ́ so torí pé ẹ ti wọ́n ti kí yín tẹ́ ti ẹlòmíì even though ọ̀rọ̀ tó máa débi pé ẹ máa fẹ́ bínú ẹ kàn tó máa ráwọn èèyàn tó máa ní kí ló ń ṣe yín náà ẹ mọ̀ pé ẹ̀yin àwọn fáǹsì yín náà ni wọ́n bá yín ṣeré nìyà àwọn fáǹsì yín náà ni wọ́n bá yín ṣeré àti ọ̀rọ̀ tán máa nǹkan tán máa ṣe àbí tán máa so ó lè jẹ́ kẹ́lòmíì kó wò pé ṣebí ìwọ tó bá rójú mi lẹ̀ ni so ẹ mọ̀ ìwà oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni so personal life ẹlòmíì ó lè jẹ́ pé bóyá lẹ́nu iṣẹ́ nìkan ló ti máa ń ṣeré tó bá ti wà tí ò sí lórí set bóyá kó dá ẹlòmíì dẹ̀ rí kò mọ̀ bí kan láì tí ṣeré àti inú fíìmù àti ó lè bá so
character nìyẹn different. bíi ti yín báyìí torí àwa mọ̀ yín dáadáa ẹ wà lórí sẹ́ẹ̀tì o ẹ sí lórí stage o ẹ̀yin ń ṣeré lọ́n ti yín ni. Well, play is allow. Well, bọ́lá àwọn èèyàn lè sọ bẹ́ẹ̀ gbogbo ìgbà náà kọ́ ìgbà mí náà tún máa ń wà ó máa ń báyàn ní mood téèyàn ò like. Even though tó bá ń kọjá ló ń gbà mí àwọn ọkàn dúró báyìí bóyá wà lórí fóònù báyàn sọ lọ́wọ́ ẹlòmíì ní kí òkèlè tó bá ní ẹ̀ka sàn ó lè tún máa sọ lọ́wọ́ a dẹ̀ ń kí yín ẹ̀dẹ̀ dá wa lóhùn. Wà á tẹ̀ wá fọ́ọ̀sì pé ẹ rí i pé mo wà lórí kọ́ ọ so ẹ mọ̀ so wọ́n dẹ̀ ní ẹni tó bá ti lórúkọ làbùkù oríṣiríṣi máa ń wá káàkiri so àdẹ̀ ní choice so ìfẹ́ náà ní sí wa so a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣá. Nínú iṣẹ́ wa yìí challenges oríṣiríṣi la máa ń face a ti rí èèyàn kan tí ó produce movie èèyàn kan méjì mẹ́ta tàti ẹ̀ ti rí according to our experience tó jẹ́ pé bóyá wọ́n ya crime film tó ń lo ìbọn gangan táwọn ìbọn ọlọ́pàá gangan tó ń lo rifle gangan jẹ́ pé ìgbà tí fíìmù jáde ló di wàhálà ló di pé àwọn ọlọ́pàá ní kó máa bọ̀ ní headquarter tó ń ti mẹ́wọ̀n oríṣiríṣi àwọn experiences bẹ́ẹ̀ láti rí ó wà lára àwọn challenges tí a máa ń face as filmmakers bí dẹ̀ mọ̀ pé producer lẹ́yìn náà yàtọ̀ sí pé bóyá jẹ́ actor. What is that most challenging experience tẹ́ni tó jẹ́ pé ẹ lè gbàgbé mọ́ tẹ́ lè fẹ́ share pẹ̀lú àwọn aráalé anyone ó lè jẹ́ méjì ó lè jẹ́ ẹyọ̀kan. Apart ẹ̀rọ challenges ò ṣe lórí ọ̀rọ̀ iṣẹ́ tá à ń ṣe okay èmi náà ní challenges oríṣiríṣi tèmi náà ti face tó jẹ́ pé tá bá ti kúrò lórí set ẹlòmíì babaláwo ni ẹlòmíì bóyá òkè irú títí ìyá gbọ́nkan tán ṣe interview kan tán sọ wọ́n ní àwọn ṣe eré àwọn àgbà kàràtà àwọn àgbà dé point kan àwọn àgbà gangan real life wọ́n ń gbé súnmọ́ wọn challenges kan ni ṣe ti get bẹ́ẹ̀ yẹn ẹlòmíì tó fẹ́ ya crime film bóyá aṣọ ọlọ́pàá ló lò bóyá ìbọn kìnnì kan ló lò tó di pé ìgbà tí fíìmù yẹn jáde tó di wàhálà sí lọ́rùn challenges kan ni ẹ̀yin gẹ́gẹ́ bí comedian bí comic actor challenges wo lẹ rántí tó challenge yín gan tó mọ́múláyà yín tó jẹ́ kan tó fi yín tẹ́lẹ̀ fẹ́ share pẹ̀lú àwọn aráàlú. Tó bá jẹ́ pé bóyá torí káàtà tí èmi máa ń ṣe kò jẹ́ kí mi torí èmi ò tó rọmọ títí lèmi láti ilẹ̀ wa so máa ń believe pé normal any challenges challenges normal ní ẹni iṣẹ́ téèyàn bá ń ṣe so tá bá ń béèrè pé okay challenges a kàn máa sọ pé challenges tẹ́lẹ̀ mi bá ní okay sẹ́wọ̀n pé mo ti ṣe nǹkan báyìí tí nǹkan báyìí dẹ̀ ṣẹlẹ̀ sí mi rí what of tí o bá ń ṣe ẹnu iṣẹ́ mi náà tí ń ṣe mí tó bá jẹ́ pé family problem tí o bá ṣe family problem tó bá jẹ́ pé àwọn friend mi tí o ti ẹ̀ ń ṣe so ogun bọ̀ ó gbogbo a máa ń believe pé bóyá iṣẹ́ tá à ń ṣe yẹn pé òun ló fa challenges lè wá láti ìta kó má jẹnu iṣẹ́ tó ń ṣe gangan ni o because àwọn àìmọye àwọn èèyàn aṣáájọ ní àwọn ọ̀rẹ́ tàjọ lóòótọ́ àmọ́nú ara wa o tó jẹ́ pé àjọ ń jẹ àwa tiẹ̀ ló ní ìjẹkújẹ jù tó jẹ́ pé o lè rọ́ọ̀rẹ́ tó ń dẹ́n yọ pọ̀nmọ́ kan nínú location nínú ọ̀rẹ́ jájọ so ó máa ń wà but èmi ò lẹ́yìn bóyá challenges kéèyàn wò bóyá àwọn challenges bẹ̀rẹ̀ pé bóyá iṣẹ́ ìyá kan ṣe ru aṣọ káàkiri lọ sí location àdé èmi ò rí yẹn bíi challenges náà ni àdé mi ò rí bíi challenges mo rí ní rí pé training ara àwọn ìyà tí wọn máa jẹ lẹ́nu iṣẹ́ but nǹkan ẹyọ kan but torí pé ó jẹ́ true mo ń lọ location náà ni mo fi lè pè ní pé mo fẹ́ lè ní ó wà funny sí mi bákan. kí ni nǹkan náà. torí pé tẹ́lẹ̀ tá a bá fẹ́ ṣe fíìmù tẹ́lẹ̀ kó tó di ìsìn a máa ń ní even though tá a bá fẹ́ lo mọ́tò ọlọ́pàá tá a fẹ́ lo ìbọn ọlọ́pàá a máa ń lọ ń gba lancers lọ́wọ́ àwọn ọlọ́pàá tó yẹ pé wọ́n tún máa ń ràn yàn wá tá a bá fẹ́ kó ìbọn wá sí location tó máa mú lẹ́tà dání tó máa cover àwọn ìbọn yẹn tẹ́ bá tún lò ìbọn yẹn tó bá yẹ pé ẹ̀ tí lò tán lọ́jọ́ yẹn ọlọ́pàá yẹn ó gbúdọ̀ wá any nearest police station tó wà ní àdúgbò yẹn tó máa lọ kó ìbọn yẹn sí pẹ̀lú lẹ́tà ipe fún àǹfààní torí wọn mọ ẹ mọ̀ pé location gbogbo àkàn pàdé ní àmọ́ who is who so gbogbo ìbọn yẹn kò ń ṣe pé ìbọn tó ní ọ̀tá nù even though kó dáhùn sọ so tán máa kó lọ sí police station tó bá dijọ́ kejì
ẹnìyẹn náà ló máa mú lẹ́tà lọ tó máa lọ fi but ẹ mọ̀ gbogbo nǹkan mi lè sọ bóyá civilization or bóyá tẹ́lẹ̀ so tẹ́mi sáà mọ̀ but eléyìí tí mo ló ṣẹlẹ̀ mo ń bọ̀ láti location kan bóyá Ìbàdàn or mo sáà ń bọ̀ láti travel mo wá ní location ní Kòròdú ó wá ní ọmọ kan tó drive nígbà yẹn so bó ṣe wá drive mi àwa ń bọ̀ àwọn ọlọ́pàá wa dá wa dúró dàpọ̀ àlọ́ bíi mẹ́ta nu mọ́tò wọ́n ṣàṣe dá wa dúró wọ́n wá jẹ̀mọ̀ ọlọ́pàá máa béèrè kí ni ó wà lẹ́yìn búùtù mọ́tò yìí lẹ́yìn àwọn aṣọ costume aṣọ tá à ń wọ̀ so ìgbà tí mo dẹ̀ believe pé mi sí kankan bẹ̀ so bọ̀bọ̀ driver mi yẹn ó dà pé attitude tó fi ń bá àwọn ọlọ́pàá yẹn mi sáà sọ fún pé kó ní sùúrù nígbà tó ń jẹ́ pé kò sí pépà mọ́tò even though kí pépà mọ́tò di tó bá sàtìrí pé pátápátá ẹ̀ wọ́n á sọ pé pépà ti di ọ̀gá ẹ má bínú iṣẹ́ náà ni a máa ṣètò ẹ̀ kò sí téèyàn bá ti pààyàn tí ò bọ́lọ́pàá mi ìmọ̀ kan ọlọ́pàá yẹn bá ní kí wọ́n já gbogbo báàgì tó wà ní mọ́tò yẹn bọ́lẹ̀ kan máa tú èmi bá wò pé kí ló ń ṣẹlẹ̀ ó dà ẹ sá tún nǹkan tẹ máa tú sẹ́wọ̀n pé téèyàn bá ti lọ sí location tọ́dẹ̀ ti ń pè yẹn wọ́n máa kánjú pé kí tún ni gbogbo eléyìí báyìí ìgbà tán tú àṣé bọ̀bọ̀ tó drive mi yẹn nínú báàgì tiẹ̀ ó ní ìbọn pistol kékeré kò ń ṣe original pistol oyè mi ó ní ké prọ́ọ̀sì tí ó máa ń dún pa tí àwọn ọmọ kéèké máa ń yín yẹn tó máa ń dún pa so òun náà dẹ̀ máa ń ya àwọn kọ́ńtẹ́ẹ̀tì kan ó wà nínú báàgì ẹ̀ òun ní nínú báàgì ẹ̀ ó wà nínú mọ́tò nínú búùtù ó dẹ̀ wà nínú mọ́tò èmi ò dẹ̀ mọ̀ God ìgbà tó tún gbogbo báàgì ẹ̀ mọ̀ èmi tí mo ní confidence gbà mo sá mọ ẹrù tí mo kó costume ló wà ìgbà tí wọ́n kan báàgì títí ẹ̀ tán kan báàgì yẹn tí wọ́n tú báàgì yẹn tí wọ́n kan ìbọn yẹn bàbá èmi náà tí mo ti fẹ́ máa ẹ̀pọ̀n dùn mí o because lóòótọ́ wọ́n rí i pé ìbọn oníke ni mo dẹ̀ mọ̀ pé òun náà máa ń ya àwọn content ó máa ń ṣe bóyá ó ń lò ní bẹ́ẹ̀ wọ́n lè change ẹ̀ mọ́ wa lọ́wọ́ kó ṣe pé wọ́n máa change ẹ̀ sí ìbọn mi o nǹkan tó even though amotiri tó ti sọ pé okay na so na dey do na fake gun you dey take rub ẹ mọ̀ kò dẹ̀ sọ kankan fẹ́yìn ṣé màá bá tú báàgì ẹ̀ ni láti gbà yẹn o ní mo ti wò pé even though tẹ́yàn bá fẹ́ tẹ̀lé mi jáde pé bóyá o fẹ́ gbé nǹkan sẹ́yìn mọ́tò ọ̀gbẹ́ni bọ́bọ́ tú báàgì ẹ̀ ná because àwọn tó wá ń kọjá lọ tán kàn òkèlè rẹ̀ ẹlòmíì tó máa ń ránṣẹ́ wọn á do ni mo fẹ́ lè ní bẹ́ẹ̀ tó bá jẹ́ pé tinú iṣẹ́ ní òwe pé bóyá anything bóyá bí spiritual attack àbí èmi ò because èmi believe pé mi lè believe pé bóyá tẹ́ni tí bá ṣẹlẹ̀ sí mi kí n believe pé bóyá no fíìmù àbí kí n believe pé bóyá no family àbí kí n believe pé no ọ̀rẹ́. báwo lẹ ṣe yanjú títí àwọn ọlọ́pàá yẹn jọ yẹn. ìgbà tó ti di pa àwọn èèyàn sáà so àwọn ọlọ́pàá yẹn sáà bínú nǹkan tó ń bí wọn nú gangan ni pé ẹni tó ní mọ́tò gan ò sọ̀rọ̀ ìwọ tó gangan lòun òun náà tó wà lọ ká ìbọn mọ́ so ilé ayé yìí gùn gan ẹ̀kọ́ gùn gan so but bóyá normal road tí àwa èmi ò rí ìrí pé bóyá à ń ṣe kinní kan àbí à ń ṣe gbá kan so mi ò ká pọ́n anything. gist tẹ́sọ̀ yìí ó jẹ́ kí n rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ sí mi náà ọlọ́run wà alhamdulillah a lọ ṣiṣẹ́ lábẹ́kúta lọ́jọ́ yẹn ni so bá ṣe wá ṣiṣẹ́ dé pọ́ìntì kan wọ́n wá ti parí bíìtì títí tọ̀dọ̀ tèmi èmi fẹ́ máa lọlé tètè máa padà bọ́lé kí ó dọ̀pù ọ̀nà ọbẹ̀ yẹn kó tó bẹ̀rẹ̀ so bọ̀bọ̀ kan wá ní kí n jọ kí n gbé òun dání òun náà ti parí iṣẹ́ so òun ni ó dà pé setman ó gbé báàgì kan fún bọ̀bọ̀ yẹn òun wá gbé báàgì yẹn òun náà ti fẹ́ máa tẹ̀lé mi lọ sí Èkó pé ọ̀nà Yànàpájà lòun náà ń lọ ó ṣáà gbé báàgì ẹni yẹn sínú búùtù mọ́tò èmi akàn drive lọ ni pàtó yá òun wá gbàgbé ó wá bọ́lẹ̀ ní Yànàpájà torí traffic light ó ti débi ó yá tètè bọ́lẹ̀ ó wá bọ́lẹ̀ ó tún gbàgbé báàgì gbà lọ́wọ́ setman ó gbàgbé sínú mọ́tò títí tọ̀dọ̀ tèmi gbà tí mo wá délé lálẹ́ fún mi kàn ríǹgì ni producer bá pè báwo ni kíni kan wọ́n nínú mọ́tò mi ni báàgì sẹ́ẹ̀tì wà pé gbogbo props ìbọn táwọn fẹ́ lò mo kọ́kọ́ sáré lọ sínú búùtù ń bá bá ń bẹ̀ tí àwọn props yẹn kún náà gélé mọ́ ó ní wọ́n lọ́wọ́ ọba o kí àwọn ọlọ́pàá wá dá mọ́tò dúró kí ni kí n sọ ṣé wọ́n ní sọ pé wọ́n máa ń ṣe crime gan ó gẹ original crime yẹn gangan ló ń ṣe
Ọlọ́run yọ mí ìyẹn gbọ́dọ̀ máa wà very 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 careful mo irú ẹ̀ náà mo ìran iṣẹ́ ọmọ àkàn náà wà táyà ní sáìdì ọ̀nà Kọ́lábí báyìí àwọn àmọ́ ìrà pé ìsinú Rafiu Afọlábí PM iṣẹ́ náà là ń ṣe ó dà pé wọ́n á fẹ́ lò bọ̀ wọ́n á ní kí ẹnìkan máa ọmọ tó ń bọ̀ ó dà pọ́n ló wọ márùwá bóyá láti bí Abúlé Ẹ̀gbá ó ń bọ̀ wá sí tóge ìgbà tó máa bọ́lẹ̀ ó gbàgbé props ìbọn sínú márùwá òun wá ó ti dé ojú ọ̀nà tán márùwá dẹ̀ ti lọ lára àwọn ẹlòmíì tí wọ́n wọ márùwá ni wọ́n rí ìbọn ọ̀rọ̀ di wàhálà sóní márùwá lọ́rùn ní bọ́sọ̀ àwọn tán tún jáwọn márùwá wọn nǹkan kan wọ́n ti fẹ́ máa lò pé ó lè ní òun ò mọ̀ bọ́rọ̀ kó tó wá di pé wọ́n pè àwọn èèyàn wa náà ṣẹ̀ wá kó sínú mọ́tò kúrú tí gbogbo wọn ṣẹ̀ wá lọbẹ̀ tán fi lọ clear bọ̀bọ̀ so kọ́lọ́ má jẹ́ ká ráàrin fẹsẹ̀ sí so iṣẹ́ wa yìí náà dangerous kọ́lọ́ má jẹ́ ká ráàrin fẹsẹ̀ sí ni o kọ́lọ́ má jẹ́ ká ráàrin fẹsẹ̀ sí. àmín so as a comedian ẹ máa ṣe stand up comedy ẹ máa ṣe MC ẹ máa ń bá àwọn olórin ṣe papọ̀ normal ẹ lè ṣe kẹ́ má pàdé. Kí ni relationship yín because we have legends like King Dr. Saheed Osupa. Okay. We have Alhaji Wasiu Alabi Pasuma, K1 the Ultimate, Alhaji Sulala Ọmọ Laika àtàwọn jàǹkànjàǹkàn bẹ́ẹ̀ tẹ́tí máa ń bá ṣe. Kí ni experience yín gẹ́gẹ́ bí actor tó jẹ́ pé popular actor tó máa ṣe MC pẹ̀lú àwọn olórin especially àwọn oní Fuji? Kí ni àwọn experience relationship? Relationship tó wà ń bẹ ò ju pé bóyá tolórin bá fẹ́ kọrin so kí àwa jẹ́ bí ẹni tó fẹ́ anchor program MC so mo dẹ̀ believe pé mi ò rí orí sẹ́ẹ̀tì olórin tí máa dé tí wọ́n like mi àbí tèmi náà so mo ní good relationship pẹ̀lú wọn so. Okay, kí ni nǹkan tó dùn mọ́ yín nínú jù tó yẹ pé in the course of your career tó yẹ pé ìjọ yìí mi ní gbàgbé mọ́ something like that kí ni nǹkan náà ó máa pọ̀ bọ̀ ẹ ṣe one or two pẹ̀lú wa. tó dùn mọ́ mi nínú tó dùn mọ́ yín nínú jù. ṣé mi fi jọ́ kan ní ìjọ tínú tèmi owó wà owó ò sí. ẹ̀yin kéré ló ń jí yín ni. tèmi lẹ́yìn ẹ wo gbogbo gbà lọ́dún náà gbogbo ìpèyàn tiẹ̀ pé ìdùnnú kan téèyàn bá ti sùn tó bá ti jí ní àárọ̀ ọjọ́ kejì ó yẹ kínú ẹ̀ máa dùn ní pé mo tún jí torí ẹni tó lówó ó ti kó ẹni tó ní tálẹ́ǹtì jù ẹ lọ ẹni tó lówó jù ẹ even though kò ẹni tó lálàáfíà tó pé tó ṣe gbogbo ẹ̀ ó ti kú mi lè sọ wàhálà mi lè àfi tí máa parọ́ lókù èmi ò dẹ̀ máa rọ́pa so aṣáàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àti ẹ̀yànṣẹ́ yìí láàyò náà because possibility wa Ọlọ́run ló ní nǹkan lọ́dọ̀ ibi tẹ́ẹ̀dá máa dé ẹ̀dá máa débẹ̀ bóyá tí mi bá iṣẹ́ yìí mo lè máa ní àǹfààní àti so but Ọlọ́run ló ní mi kò ń ṣe báyìí wípé bóyá owó wò la ní àwa náà àtàrà àgbà kan sáàdúpẹ́ pé bí ò pa wá ní so but kò sí Ọlọ́run náà sọ pé wọ́n nígbà tán bí wa wọ́n máa ń bí kinní kan mọ́mọ́ tí wọ́n á ní kan lọ rí mọ́lẹ̀ wọ́n á ní ibi ọmọ so kò sí bí ilé ayé ṣe lè wà tó tí ò ní àwọn ọjọ́ kọ̀ọ̀kan àbí gbogbo torí express mọ́tò náà ò gbọdọ̀ rìn látèkó tó máa fi wá dé bí Ìlọrin àbí dé Àbújá tí ò ní stop adébóyá ni ẹ fẹ́ lọ kú dànù so èèyàn gbọ́dọ̀ ní stop over so yẹn ni pé kò ń ṣe gbogbo ìgbà náà ni èèyàn ẹ̀kọ́ kan wà tí wàá kàn so bẹ̀rẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sígbà tí inú wa ò ń dùn. èmi tẹ̀ mọ́ yín dáadáa ẹ wà location o ẹ wà lórí set us lórí set ẹ máa ṣe eré ti yín ni ẹ̀yin ò ẹ ríro rárá. ọbẹ̀ ẹja ni kò zero. mo dẹ̀ láàkì nǹkan tẹ sọ ẹni tí ẹ̀dá bá ti jí láàárọ̀ báyìí ó yẹ kó máa rẹ̀ torí ọ̀pọ̀ ló sùn tó yẹ pé wọn ò tiẹ̀. pátá wàá jí wàá wò mo tún jí láàárọ̀ kí ni mo fẹ́ jẹ báyìí so kò sí bí kẹ́dà kí wọ́n náírà má bá yàn jáde ebi o wá lè jẹun létí o bẹ́ẹ̀ wàá sá jẹ nǹkan kan ṣá bọ́dà bó jẹ́ bisikíìtì wàá jẹ nǹkan kan ṣá so ọpẹ́ ní fọ́lọ́run àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. alihamudulilayi mi ní rap interview yìí up until tí máa béèrè ìbéèrè yìí mo dẹ̀ ti fẹ́ ó máa ti ń wà lọ́kàn mi but opportunity lélẹ̀ fún mi
then àwọn aráalé náà máa wá mọ̀ kò sí ẹ̀dá tó especially irú iṣẹ́ tá à ń ṣe yìí tí kò ní mentor tí kò ní ibi tó ti ń rí inspiration bóyá èèyàn kan ló wò ẹ̀dẹ̀ ti dárúkọ àwọn kan irú baba Suwe kọ́lọ̀ foríjì baba Suwe irú àwọn baba Aláran irú àwọn comedians àwọn lúkúlúkú àwọn great comedians wa yẹn àtàwọn tó sì wà èwo nínú wọn lẹ máa ń rí bíi mentor tó jẹ́ pé máa ń pè ẹni yìí ó fọ́n ni o gbàtẹ́ ẹ̀ ti bẹ̀rẹ̀ ni o jẹ́ pé máa ń pè ẹni yìí jọkànjọkàn ṣe àmọ́ aláìkí ń tẹ mo lè ṣe nǹkan tẹ́ni yìí ń ṣe tàbí nǹkan tẹ́ni yìí ń ṣe ó inspire mi ta lẹni náà bóyá yọkùn àbí méjì mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin àti Lanco wà dáadáa láwọn wà dáadáa ẹ máa jọ ń rò you are one of the funniest comedians ta ní nínú game but mo mọ̀ pé máa níyàn kan as mentor. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo gbà tí kó tó di pé mo wọ fíìmù mi ò ní intention pé mo fẹ́ wá ṣe comedy o. bí ti báwo. èmi ò mọ̀ nǹkan tó ń jẹ́ comedy ṣé mo pé ẹni tó bá mọ̀ nǹkan tó jẹ́ comedy kó tó wọ iṣẹ́ tó bá mọ̀ nǹkan tó ń jẹ́ comedy ni wàá wò pé mentor mi rèé o ni mo fẹ́ fi máa lọ ṣe pé èmi náà fẹ́ máa lọ ṣe comedy èmi wọ industry níwọ̀ pé èmi náà fẹ́ máa ṣe fíìmù bóyá fine boy ni mo fẹ́ máa ṣe ni o bóyá róòlù kan ni omi mọ̀ so ìgbà tá a tó débẹ̀ tá à ń ṣe ni wọ́n tó discover pé bọ̀bọ̀ yìí dẹ̀ fọ́ ni o so ìgbà tá a débẹ̀ tá a tó ń kọ́ la tó mọ̀ pé kinní kan wà tó ń jẹ́ comedy so but lára mo ti sọ̀rọ̀ pé a mọ̀ pé àwọn lúkúlúkú nǹkan gbogbo yẹn ká tó wá gbogbo àwọn bàbá Suwe even though àti máa wo bàbá Suwe ẹ wá wẹ̀ ní kéèké lágbolé bàbá so ìgbà yẹn èmi ò rí nírì pé mo fẹ́ ṣe comedy mo kàn rí nírì pé èmi náà dẹ̀ fẹ́ máa rìn káwọn èèyàn máa wò mí nínú TV so ọ̀tọ̀ ni so nǹkan tí mi ṣe lè sọ because mi ò ní intention pé tí n bá dé movie industry o comedy mo fẹ́ lọ ṣe o so intention mi ni pé èmi náà fẹ́ máa ṣe fíìmù. ẹni sùúrù ẹ ń sọ ọ́n sìn pé ẹ ní intention pé ẹ fẹ́ ṣe comedy but wọ́n máa ń sọ fún pé funny normally. ṣé fine boy lẹ́fẹ̀ẹ́ máa ṣe ní industry wa ni àbí kí ló ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀. èmi ò torí pé róòlù tiwa ẹni tí ò ti wọ fíìmù then ó lè mọ̀ pé ok tán bá dé inú fíìmù industry o àwọn kan wà tí wọ́n jẹ́ comedian àwọn kan wà tí wọ́n jẹ́ kinní so wọ́n ní kíkọ́ ní èèyàn ò mọ̀ ń gbà yẹn so ìgbà téèyàn tó débẹ̀ lèèyàn tó mọ̀ ok ọ̀pọ̀lọpọ̀ mo fẹ́ lè ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n di crew lẹ́nu acting ló gbé wọn dé industry ẹlòmíì tó di continuity ẹlòmíì tó di makeup ẹni tó di costumier ẹni tó di gbá acting ló gbé wọn débẹ̀ ìgbà tán débẹ̀ tán rí i pé lẹ́lòmíì wò pé acting yẹn ò ní fẹ́ easy o jẹ́ máa assist makeup ló fi di makeup so ẹlòmíì wà tó jẹ́ pé ok wíyá nínú àwọn ọmọ tí wọ́n bá ń ṣe nínú àwọn guest tán bá kó jọ tí wọ́n ní wọ́n ń ṣe rehearsal tí wọ́n mọ̀ pé nígbà yẹn tán bá ń kó wa lọ tán bá ní ok gbogbo yín ẹ jókòó síbẹ̀ a fẹ́ lọ ya hospital àwọn tán bá níṣẹ́ kán má tẹ̀lé wa o ìwọ tó dẹ̀ lọ sí location kò ṣe pé o ti nírò ìwọ náà kan sá lọ pé tó bá jóbìnrin a mú aṣọ eléyìí tó lè fi sọmọ ọ̀dọ̀ ó lè mú eléyìí tán ní tán bá fẹ́ ṣaṣẹ́wó ó lè mú eléyìí tó bá jẹ́ pé ọ́fíìsì ni aṣáàmù torí pé kò tí ì mọ kókó nǹkan tó fẹ́ ṣe eléyìí tán bá sà ní ó fẹ́ ṣe ní ló máa mú aṣọ ẹ̀ so àwọn ẹlòmíì tán dẹ̀ ṣe mí kàn wọ́n ní àdèmá ní ìdí nọ́ọ̀sì ń bíbà yìí o àdèwá káwọn ọmọ wa látò tẹ̀ wọ́n wà ní ẹ jẹ́ make up ẹ kó aṣọ nọ́ọ̀sì fò so from there ó lè jẹ lọ so kò ṣe pé ó ní intention pé òun fẹ́ wá sí nọ́ọ̀sì náà so àyàbá ni so lóòótọ́ mò ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n pa lẹ́rìn látòrí inú fíìmù tipẹ́tipẹ́ but èmi ò ní intention pé mo fẹ́ wá ṣe comedy mo fẹ́ wá ṣe fíìmù ni ó gbé mi débẹ̀ so èmi mọ̀ pé yànnà comedy ni màá yà lọ so torí mi ò mọ̀ mi ìgbà tí mo tó débẹ̀ ni lọ́wọ́ tó permanent wá sí comedy. ṣé ẹ fi gbà kan ṣe crew rí. dáadáa. crew wo lẹ ṣe. ìgbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ crew àti fàwáyà generator rí so sẹ́ẹ̀tì tá a lè sọ pé àṣekò sí pa akọ́ṣẹ́ sẹ́ẹ̀tì ọbẹ̀ tí pé ẹ bá wọn sún tébù ń bẹ̀ yẹn. ẹ bá wọn lẹ kíní ìfẹ́gbẹ́ bẹ́ẹ̀. àti sáwà mọ nǹkan kákan bá wọn gbé ìkọ̀bẹ̀ generator àti bá wọn fàárí bọ̀ eléyìí tí mo rò pé mo ṣe ní crew dáadáa méjì ni àkọ́kọ́ costumier so mo fẹ́ ní inú costume yẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tán jẹ́ big òṣèré tí kọ́kọ́ mọ̀ mí dáadáa torí mo ṣe ẹ̀yìn ẹni tí mo ti ṣe
big director ni Yomi Ogunmọ́lá which is Lala náà ló fa mi lọ́dọ̀ wọn gbà yẹn pé Yomi Ogunmọ́lá ni mo ti. Iye wo lẹ ń sọ yìí tẹ́ bá rántí. Ó ti pẹ́ mo sọ nínú interview kan náà pé gbogbo àwọn fíìmù olójú èdè nǹkan kan tẹ́ bá sì lọ tún àwọn fíìmù olójú èdè Ìyàwó Àkọ́fẹ́ Aago Kan Òru Àmọ̀pé Ọlọ́wọ́ Ṣíbí gbogbo àwọn fíìmù yẹn tẹ́ bá sì lọ tún wò ẹ máa rí orúkọ mi as Costumia. So ẹni bí ọ̀rọ̀ Costumia dẹ̀ ṣe wáyé ńgbà yẹn ni pé ó ní ẹni tá a máa lọ ń gbaṣọ lọ́wọ́ ẹ̀ ẹ̀gbọ́n Ìkòròdú ló wà bóyá ṣe dry cleaner náà ṣe ni àwọn ṣáà ní costume but wọ́n ní ìpèníjà ẹsẹ̀ so àwọn kan máa di aṣọ yẹn kalẹ̀ so tá a bá ti wá lọ kó èmi ni máa lọ distribute ẹ̀ fún àwọn actor ní location èmi ni máa fún wọn so tó bá ṣe wọn pé wọ́n dẹ̀ máa ń parí gbà tó bá di pé Òkèlè má ṣọ́ wá ibẹ̀ ni gbogbo àwọn actor so many actor náà ti kọ́kọ́ mọ̀ mí before so wọ́n ti kọ́kọ́ mọ̀ mí ní the crew yẹn ní Costumia yẹn from there ni mo wá di PM. Òkèlè yẹn ṣé ẹ máa kàn dé location gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ́nsìn yẹn kàn máa ń jẹ Òkèlè náà fi wọ́n pé Òkèlè orí bó ṣe ń jókèlè báwo lórúkọ yẹn ṣe wá. from the beginning látìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ńgbà tí mo kọ́ṣẹ́ rédíò ní lọ́dọ̀ ẹni tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ so tá a máa ń ṣe rìhásà ni wọ́n ti pè mí l'Òkèlè bíi stage tá a máa fi ń ṣe rìhásà so àti gbá yẹn. ṣe máa ń jẹ because Òkèlè swallow. no mo kàn áàtì as akọ́dà so wọ́n dẹ̀ máa ń fún kárátà kọ̀ọ̀kan wọ́n dàbí kan ní èèyàn kan orúkọ tí èèyàn jẹ́ kan ní Ìyálóde so ẹ̀yin á máa jẹ́ Àjítòní ẹ̀yin á máa jẹ́ Àjíkẹ́ so akọ́dà so ọba tẹ́ bá ti fẹ́ pe akọ́dà Òkèlè ní orúkọ ẹ̀ so ẹ pè so bóyá jẹ́ nìyẹn. orúkọ yẹn dẹ̀ sticky ó dẹ̀ lálùbáríkà lọ bẹ́ẹ̀. Tí wàá sọ yí ẹ̀ gangan tẹ bẹ̀rẹ̀ bí i. tí mo ti bẹ̀rẹ̀ 1994 around 1994. 1994 lẹ́tí wọ industry. Yeah 1994 so 1995 1994. So because mo ṣe ń kọ́ṣẹ́ electronics ń gbà yẹn so eléré 90s ilẹ̀ ó ti padà yé mi torí eléré 2000s là wá. a máa ń pàdé àti àti crack tẹ máa ń sunu mọ́tò tó bá ti di ọwọ́ ọ̀dájẹ́ masai lọ wẹ̀ ní Òkèlè nínú yàrá èèyàn kan ẹ̀tún ibi tó gbé lọ yẹn yàrá ní ìbábadé báyìí a máa fọ́ gbogbo ẹ̀ lójú. ipe àfọ́ìsì finish. ẹ̀ẹ̀kan lórí wa ta sunu mọ́tò ẹ̀ẹ̀kan ni ìjọ yẹn kedere producer yẹn kò sí yàrá mọ́ lóòótẹ́ yẹn la ṣe sunu mọ́tò láti sáré jí látàrí fọyín níbi ẹ̀gbẹ́ mọ́tò yẹn Mitsubishi kan báyìí. ara express náà ni ṣá bẹ́ẹ̀ ẹ wá sọ bẹ́ẹ̀ ó jẹ́ ẹ̀kan lọ bẹ́ẹ̀ ara express náà ni. ẹ wá tú di mi síta ń bí. báyìí náà ṣe máa tú di àwọn èèyàn tẹ́ bá interview síta náà nìyẹn. bẹ́ẹ̀ náà ni àti Èkó ń sọ̀rọ̀ ló ní sẹ́mi rántí táìmù tẹ́mi máa ń sun yàrá àwọn tá a máa ń sun ẹlẹ́mú èmi àti ẹ̀yin máa ń sun lẹ́ńlẹ̀ náà a máa ń sórí bẹ́ẹ̀dì ní Èkó ṣáàtò Èkó. bàbá Èkó. ó pọ̀ fún Warisi. bẹ́ẹ̀ni so ẹ kí àwọn aráalé fíìmù wo lẹ ti ṣe tẹfẹ́ kó jáde ẹ sọ fún àwọn èèyàn. ìyá láti ṣe ọ̀pọ̀lọpọ̀ fíìmù but eléyìí tí mo ṣe ṣe very soon wọ́n máa rí wò lórí YouTube wa láìpẹ́ yẹn la pè àkọlé ẹ̀ ní Want to be a Billionaire. So méjì ni ìkan wà Lújẹ̀ṣà Alájọ àti Want to be so méjèèjì very soon ó ń bọ̀ láìpẹ́ so tó bá ti jáde àmàjẹ́ káwọn fans wa mọ̀ both home and abroad. TikTok yín Facebook Instagram yín fáwọn tí wọ́n ti follow yín sọ fún wọn. gbogbo tọ́ba Instagram is Okele_2 so both ọ̀hárí and TikTok yẹn gan èmi fúnra mi gan tí n bá lọ Òkèlè tó wà lórí TikTok wọ́n tó 5 million. kí lẹ̀ ń ṣe láti rí i pé àwọn ayédèrú Òkèlè yìí. a máa bẹ̀ wọ́n náà ni a máa sì wọ́n bá tá a bá lè ṣe náà ni wọ́n lómi tó bá níwọ̀n ni wọ́n bá wọn rẹ lásìkò sí tí wọ́n bá ti rí i pé olórúkọ lẹ́ni yìí táwọn náà dẹ̀ lè jẹ bákan méjì lóòótọ́ ọjà olè ni wọ́n fẹ́ yàtọ̀ sí Paris. kò sí yàtọ̀ sí Paris but ìgbà mi wà àwọn ẹlòmíì náà wà tó jẹ́ pé wọ́n ṣe lọ ń pòsì ẹni yẹn gbígbà tán tó fi ń ta ibi tí wọ́n fún rẹ̀ ò lè ta rẹ̀ dé wọ́n á máa ta ẹ́ lọ́bẹ̀ wọ́n dẹ̀ fi ń wo mo rántí ìgbà kan táwọn ọmọ Ìgbò tí wọ́n máa ń ta àwọn késẹ̀tì àwọn olórin yẹn nígbà tán sì máa ń play àìmọye láàfọ̀ àwọn onífújì tán máa gbé káàkiri Paris dẹ̀ ni ọ̀dọ̀ wọn dẹ̀ la ti ń rà
a lè má lè lọ sọ́dọ̀ àwọn kinní kan record so ó tún jẹ́ kó máa wọlé sójú Paris ni mi support Paris o. Oh yeah, yeah. So but àwọn náà kò lágbàtẹ́ títí wọn ní. a sọ pé Paris lórí DVD nǹkan a bá wọn fa Paris online gan fẹ́ ju Paris. kí lẹ rí pé ìyàtọ̀ ìgbà yẹn tó jẹ́ pé CD àti ìsìntẹ́ kó ti dorí internet kí ni ṣé ó dáa jù ni àbí kò dáa tó ìgbà tí a máa ń ra CD. ó dáa báyìí. ó dáa báyìí àbí. ẹ̀yin prefer sáà tá a wà yí báyìí. ìwọ tó fẹ́ jàyàn lólè náà ìwọ náà náwó owó sá ló fi ra dátà tó fi jàyàn lólè so ìwọ náà náwó bóyá jẹ́ nìyẹn ìwọ náà máa náwó àti pé ó yàtọ̀ sí bó ṣe ayé tó kàn ra CD DVD ẹyọ kan wọ́n lè kó fíìmù bíi 5 sí fíìmù bíi 5 kó tó lè ní kó tó lè lọ sórí YouTube kó tó lè lọ fẹ́ wo fíìmù 5 ìwọ náà mọ̀ bí tí dátà ẹ̀ ti jó wàá mọ iye tó ti ná bó ṣe jẹ́ pé o jalè náà níbẹ̀ ìwọ náà mọ̀ pé irọ́. mo tiẹ̀ mọ̀ ọ̀yàn kan tó jẹ́ pé 5 in 1 10 in 1 tó bá rí 10 in 1 gan ó máa rà bí ìdí lórúkọ o kọ́sítọ́mà ni ó gùdù gan káre ó mọ rẹ ẹ kí àwọn ará ilé ẹ jẹ́ ká sign out ní òun kọ́mẹ́dì ni o. kí gbogbo ẹ̀yin fáǹsì wa káàkiri all over the world gẹ́gẹ́ bí mo ṣe wí lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Babatunde Usman tí gbogbo èèyàn mọ̀ sí Òkèlè àdúpẹ́ lọ́wọ́ yín ẹ kú àdúrótì ẹ kú gbogbogbò àwa ẹ̀yin lẹ́ẹ̀ máa wá àwa náà ni a máa bá ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín. àwọn ọjọ́ ta máa ń jó tàbá ti fi promote tó láyé ti dáyé oníjó báyìí àjẹntí ò mọ̀ jó àti tó mọ̀ jó. àwọn èèyàn wa náà ni àbí níta tún kóra wa sí nìyẹn ẹnjẹ ẹlòmíì tí ó jolówó orí òpó náà wọ́n sọ ọkọ ọlọ́kọ àti wọ́n tiẹ̀ sọ family mi àti ìyàwó àtọkọ wọ́n di content creator ìyàwó abásọsọ ọkọ lọ́rùn ọkọ mi ìdẹ bá wọn wí àti ìkòkò ọbẹ̀ náà sáà ń wò pé àṣà àjọ ibi tó wò ti wọlé rè eléyìí tá tún ní àfi lọ sanwó advert fún èèyàn kan lórí rédíò àti àwọn èèyàn máa sọnà bẹ́ẹ̀ wọ́n ní ẹlẹ́rù ló máa kọ́kọ́ gbẹ́rù ẹ̀ níbi tó ti wò kan tó bá gbé zobo jẹ́ nìyẹn kọ́ ló ń ṣàánú wa. àmín ẹ ṣe gan-an a pè yín lórí ètò ẹ jẹ́ wa. àdúpẹ́. ibi tẹ́ ti ń retí owó àti ibi tẹ́ ti ń retí àánú ẹ máa ráàánú gbà ẹ máa rówó gbà. àmín. ògo yín tó ń tàn kò ní wọ́kùnkùn ní agbára Ọlọ́run ẹ ṣe gan-an God bless you. àṣẹ. ọ̀rẹ́ mi ẹ ṣe gan-an. Thank you so much. ẹ̀yin tí wà nílé ẹ ṣáà ti rí bí ó ṣe lọ lórí ètò ẹ rí pé ẹja ńlá ni mo gbé wá lénìí adẹ̀fàájà gan. Yes, so thank you so much as you are watching our videos. If you know you are watching our videos you have not subscribed, please use this medium to subscribe and smash that notification bell. So when my next video is popping up, you're going to be the first to see it. Jeff Owolewa is my name. I'll see you on the other side. Holla. Please subscribe to my YouTube channel and press the notification button.